Yes. Mo fẹ́ kẹ́ jẹ́ ká gbàdúrà ẹ ó rí bíbí ìjọ ìtí lọ kò tẹ́ mi lọ́rùn gẹ́gẹ́ bí ìran tó lọ́wọ́ fi wọ̀n mi a nílò ká gbàdúrà ìwé Éfésù orí 9 ẹsẹ̀ 10 ó ní ní àkótán ará ẹ jẹ́ alágbára nínú Olúwa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àkókò yìí jẹ́ àkókò tá a nílò àdúrà nínú ìjọ yìí a nílò inú ẹ̀mí mọ́ ẹ já pé inú ẹ̀mí mọ́ nígbà méje Olúwa tún agbára tún náà wá pàápàá wá darí àdúrà. Pastor, ẹ sùn ni. Sister. Sister, mommy. Ẹ sùn ni. Àyànfẹ́, ẹ jí lójú oorun. Ẹ máa ń sùn lójú ogun. Olùṣọ́-àgùntàn jí lójú oorun. Ó máa ń ọrùn. Evangelist Yẹ́misí, ẹ máa ń sùn. Díkìn, àkókò tó yẹ kí ẹ sùn kọ́ rèé. Àkókò tójú ogun gbóná. Ẹ̀yin àyànfẹ́, ẹ jí. Ẹ jí. Iná tẹ́ ń béèrè fún ò tí ì wọlé. Agbára tẹ́ ń béèrè fún ẹ̀ tí ì rí. Ẹ wá ń sùn. Ẹ̀yin àyànfẹ́, ẹ jí lójú oorun. Àkókò tó yẹ kí ẹ sùn kọ́ rèé. Àkókò tí ogun gbóná girigiri rèé. Kírísítẹ́nì máa wá ìsinmi àárín ọ̀tá ló wà. Olùfisùn, kí ni ohun tó ṣe fáwọn àyànfẹ́ tó fi sùn lójú ogun pàápàá àti olùṣọ́ wọn? Kí ló ṣe fún wọn? Kí ni mo fi ṣe wọ́n? Àdálẹ́ yín lọ́wọ́ mi ni àbọ̀bẹ̀. Àwọn ènìyàn lásán tẹ́ ẹ pè láyànfẹ́. Onígbàgbé làwọn eléyìí wọn kì í ṣe onígbàgbọ́. Bíi ti báwo? Wọ́n béèrè fún iná ẹ̀mí ni. Wọ́n béèrè fún agbára. Ó lè rí gbà torí pé bí gbogbo ṣe wáyé inú wọn mọ̀ síra wọn. Kò sí ìfẹ́ láàárín wọn. Wọ́n sì pè láwọn lónígbàgbọ́. Ẹ wo iná díẹ̀ tó wà lára wọn àti pàápàá ọlá olóòótọ́ ni táwọn ọmọ wọn lára òun lè jẹ́ ká ti gbẹ̀mí wọn dànù. Ṣùgbọ́n ní ìsìnkú sígbà táà nígbà torí pé iná ayé wọn ti kú. Ṣèbóhùn ni wọ́n han rùn yìí. Tí a bá fi rin lórí, á gbọ́hùn rin. Tá a bá da omi sí omi, á gbọ́hùn omi. Tá a bá fi ọ̀pẹ lú ọ̀pẹ, á gbọ́hùn ọ̀pẹ. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ń dá ẹ̀ṣẹ̀ ṣe èṣù. Wọ́n ti dá ẹ̀ṣẹ̀, wọ́n sì ti di tèṣù. Ìdí nìyẹn, wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Sátánì. Òun ni iná ẹ̀mí wọn fi kú. Òun ló fi wá rí rẹ̀. Ìkà ni ọ́. Ọ̀dájú sì ni ọ́ pàápàá. Olùfisùn, àkókò tí àwọn àyànfẹ́ ń béèrè fún agbára ẹ̀mí mọ́ tó yẹ kí iná ẹ̀mọ́ wọnú ayé wọn láti ṣiṣẹ́ ọ̀gá ògo dé òpin. Èmi nìkan. Bẹ́ẹ̀ni. Èmi ló dájú. Ohun tá a rí fún mi, àwọn tó yẹ kẹ́ ẹ wí fún rèé. Wọ́n pera wọn lóní gbàgbọ́ ni. Wọ́n dájú, wọ́n sì ya ìkà. Bí kan nu wọn bá bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ìkan, ìyẹn á lọ bá ẹnìkejì, á tún lọ ṣàṣírí yẹn fún. Á tún máa bẹ̀ṣẹ̀ kó wọn ràn lọ́wọ́, á máa wádìí káàkiri. Wọ́n pera wọn lóní gbàgbọ́ wọn lè ran ara wọn. Ìhun táwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe fúnra wọn ta wọn lè ṣe fúnra wọn. Aláìgbàgbọ́ dáa jù wọn lọ. Inú wọn kún fún ẹ̀gbin, inú wọn kún fún ìkà. Wọn kì í ṣe ọmọ Ọlọ́run tó tọ́. Ẹ kàn rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sọ pé onígbàgbọ́ làwọn. Pàápàá jùlọ ìránṣẹ́ Ọlọ́run alààyè nítòótọ́ nígbà tó gbà ó gbóná. Bẹ́ẹ̀ ni ó gbà ti kú tìyè. Agbára ń bẹnu ayé rẹ̀. Ṣùgbọ́n kí ló lówó díẹ̀ fún? Iná rẹ̀ kú ni bí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà nínú ayé. Wọ́n máa wá lé owó. Wọ́n ti gbàgbé wọn tí a fi lé wọn lọ́wọ́. Òun ní ti tiẹ̀. Ìdílé aláìgbàgbọ́ ló ti jáde. Abòrìṣà pọ́nbélé. Inú ọ̀run dùn níjọ́ tó di ẹni ìgbàlà. Kódà
gbogbo ìdílé rẹ̀ lọ kábàámọ̀ pé ó ti kó láàrin àwọn ṣùgbọ́n ìgbéraga ti báyé rẹ̀ jẹ́ ṣèbí bíbélì náà ló sọ yìí pé Ọlọ́run bọ̀wọ̀ fún onírẹ̀lẹ̀ ṣùgbọ́n onígbéraga ó wù lókè rere ní tó báyé tiẹ̀ jẹ́ nìyẹn àwọn ní tiwọn ó fẹnu jẹ́wọ́ ìgbàlà ó fẹnu jẹ́wọ́ ìgbàgbọ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ jìnnà sí ìgbàlà bẹ́ẹ̀ ni panṣágà díẹ̀ àgbèrè díẹ̀ ẹ wò àwọn ní titi wọn bíbélì sọ pé ẹni bá ṣàánú yóò rí àánú gbà ọmọ bá yẹn ń ṣàánú o ọ kì í ṣàánú ènìyàn abọ́ torí ẹ wá wá àwọn tí wọn ẹ wá wọn onígbàgbọ́ àfi ayé kò jẹ́ káwọn gbádùn báwọn lọ sí afẹ́ràn àrùn ti ṣe ọ̀run tá a gbé ní wọn lọ́wọ́ ẹ wo àwọn fúnra wọn náà para wọn kódà pé àná ní tójú oorun lójú wọn ṣe wà. rárá o àwọn àyànfẹ́ rèé ọ̀gá ògo sì dá wọn mọ̀ lórí ìtẹ́ rẹ̀ wọn ò gbọ́dọ̀ sùn lójú oorun wọn ò sì gbọ́dọ̀ kú nítorí iṣẹ́ pọ̀ wo ìkórè pọ̀ alágbàṣe ò tó nǹkan ìwọ̀nba alágbàṣe tá a wá nílò ó wá kùn wọ́n lójú oorun kí ni o tó o fẹ́ gan tó o fi ń ju àwọn àyànfẹ́ lẹ́nu. ìbéèrè tó dáa ni ìbéèrè gidi ni nítorí pé mi gan fúnra mi ti fẹ́ béèrè ohun tí mo sì ti ń béèrè láti ọjọ́ tó pẹ́ ni ẹ lé mi kúrò níbi ìtẹ́ ẹ lé mi dànù ẹ wá mú àwọn rádaràda yìí tẹ́ fi erùpẹ̀ dá ẹ mọ tẹ́ fi dá mi ẹ wá gbé wọn lé mi lórí kí ló dé ẹ dáríjì mi ẹ fi iṣẹ́ wọn lé mi lọ́wọ́ ẹ jẹ́ kí n máa ṣàyè wọn máyé ẹ fi ipò wọn lé mi lọ́wọ́ ẹ gbéṣẹ́ wọn lé mi lọ́wọ́ ẹ jẹ́ kí n máa lọ ṣiṣẹ́ wọn wọn ń ṣe ohun tẹ́ ẹ lè lò mọ́ ènìyàn ṣáà ni wọ́n ènìyàn lásán ń pè wọ́n. ṣé ẹ ti gbọ́ ayọ̀bẹ olùfisùn ti fẹjọ́ èsùn o ó ń jọ owó yín o ó sì ń wọ̀nà láti gba ipò yín ó ń wọ̀nà láti gbàṣẹ́ yín ṣe ṣùgbọ́n ẹ ti sùn ẹ jí lójú oorun kẹ má bàa tó lójú. Naomi wọ́n ta lóhùn pàǹtọ́ ibi lè ń dé ni o ebi ní pa olórí ìbú ni o àwẹ̀ bọ́ ọ̀rọ̀ níwò ìwà tó jẹ́ pé ọ̀rọ̀ ń gẹ́gẹ́ láti yọ ọdún mọ́dún sẹ́ni sísọ àti ìjẹun má dà lóhùn o àwẹ̀ ti bá wẹ̀ lẹ́ o